Abimbola Sherifat rè o Afolayan yèyé tọ́lá ìyá tó mí sìn o Afolayan ọlọ́jọ́ bí aṣọ́dúnmọ́dún ìwọ ni mò ń kí Olayiwola Jeariogbe eré ọ̀gbìn níṣẹ́ o. Igi wẹ́wẹ́wẹ́ ní dìgbò ìtàkùn wẹ́wẹ́wẹ́ ní dọ̀dọ̀ ẹja wẹ́wẹ́wẹ́ ní di arọ gidigba lálẹ́ odò. Abimbola ni mo fẹ́ máa kí. Sherifatu Afolayan aya Olayiwola Jeariogbe ní sọjọ́ bí lọ́wọ́lọ́wọ́. Yèyé ọmọtọ́lá Sayidi ìyá oyin kọ́sọ́lá olúwa tó mi sìn ọlọ́jọ́ bí ó ṣọdún mọ́dún ó ṣèmí tọmọtọkọ. Ọlọ́jọ́ bí ó ní ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ orí ọ̀fẹ́ ńlá gbà lórí gbà lọ́wọ́ olúwa ọlọ́run elédùmarè lókè. Ẹ wo ọjọ́ bí Abimbola lónìí bọ́ sí o. Gbogbo September 23 lọ́dọọdún ọjọ́ bí Sherifat ló bọ́ sí. Olówó orí rẹ̀ Olayiwola Jeariogbe ló ní kí n máa kí ọ ní kíkì tọmọ ọkọ fún tọjọ́ tí wọ́n bí ọ. Ire lọ́tún lọ́tún ire kàǹkà láyé ń bí ohun tí mo fẹ́ fún ẹ fún tọjọ́ bí. Ìyá ọmọtọ́lá ní láyé tí ó wá ò ní bá wọn ṣẹrú sìn nílé ọkọ láàrin ẹgbẹ́ gbọgbọrọ lọ́wọ́ ń yọ kọjá orí wàá yọjú àwọn ọ̀tá rẹ lọ máa ṣàmì àdúrà. Nkọ́kọ́ ò ní ṣe é o nkọ́kọ́ ò ní ṣẹ̀mí rẹ̀ Abimbola. Olórí láàfin Olayiwola Jeariogbe ò ní ṣubú láéláé. Wọ́n ti rán mi níṣẹ́ kí n máa kí ọ ní kíkì tọmọ ọkọ fún tọjọ́ tí wọ́n bí ọ. Yèyé oyin kọ́ mú jójó kó o dẹ̀ngẹ̀ kó o dáńsíá fún wọn. Ọmọ Olomu Aperan ń pẹ̀lẹ́ ó yá jẹ́ kí orí rẹ̀ ó máa wú ilé bàbá rẹ̀ ni mò ń rè. Ọmọ wọṣọ wọ̀nyẹ o ọmọ wọṣọ tó délé ìyá ẹ̀yìn bẹ́ẹ̀ máa yí kòkò. Bẹ́ẹ̀ bá ṣe bá yí kòkò inú àlámọ̀ àbàjẹ́. Ọmọ Olomu Aperan ọmọ ọlọ́rọ̀ alágogo àti ìgbà tí ń bẹ lọ́nà tòmù. Ìwọ sìn mí kémi sìn ọ́ lọ́mọ Olomu ó ṣe tálẹ́ fi lẹ́mọ̀ wọn níjọ́sí. Tí wọ́n fi ń di ọmọ àsìgbà lọ́nà tòmù. Èwú ìyàn ti dòmù wọn àdọ̀tún àṣẹ̀ṣẹ̀ gún ìyàn ti dòmù àdọ̀tún bá ń tẹ́. Ìwọ dọ̀tún méwú dèmí ṣé ìwú ìyàn wá gba yìí tó jọ ọ̀tún lọ nílé bàbá tó bí yín lọ́mọ. Ìjà ìwú ìyàn tó ṣẹlẹ̀ lómù níjọ́sí ló sọ bàbá yín dò lówó tó sọ bàbá yín dò lọ́mọ. Òmù ìmùsí ọmọ àbòrókò là òmù ìmùsí ọmọ àbòrókò lówó lọ́wọ́. Òmù ìmùsí ọmọ adájà dáte ku òmù ìmùsí ọmọ adájà dátàtì òmù ìmùsí ọmọ adájà lè ṣe náà níjọ́sí. Àtẹ́pọ̀ àtàtìlà anájà bàbá yín dọ̀jọ́ alẹ́. Ọmọ nílùú kan bàbá tẹríba ọmọ nílùú kan bàbá tẹríba ọmọ ìmùsí ọmọ ọlọ́gọ́fà obìnrin. Kì í gbọ́ kó bẹ́ẹ̀ náà ni kì í gbọ́ fẹ́ aṣọ ńláńlá owó ńláńlá ni bàbá yín fi ń fẹ́ wọn. Wọ́n ní bẹ́ẹ̀ wúrẹ́ bá sọnù lómù. Ẹ má fi lọ ní bàbá yín kì í ṣe gbẹ́rọ̀. Adìyẹ ló bá sọnù lómù. Ẹ má fi lọ wá bàbá yín kì í ṣe gbẹ́yẹ. Àmọ́ bó bá ṣe ń díà obìnrin. Torí rọ̀gbọ̀dọ̀ rùmù yùngbà tó pọ̀ tọwọ́ tẹsẹ̀ bí àlè àwẹ̀ ló bá sọnù nínú ilé bàbá yín. Abimbola Sherifat o ẹ má rẹ lẹ́sẹ̀ wá o. Ẹlẹ́ṣin ni ẹ̀rọ wá nínú ilé bàbá tó bí yín lọ́mọ. Olayiwola Jeariogbe ọkọ rẹ̀ lónìí máa ké gbàjarè fáyé gbọ́ wípé gbogbo September 23 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ o. A kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín lérè wípé ta ló kọrin ewì sí yín létí. Ẹ bá mi máa sọ fún wa wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá. Ọmọ Ìwò pé àjídà gan lèmi. Ìdòwú ọ̀hún bàjọ́.